present condition Alhaji wa Taiwo Hasan Ogogo. Ẹ̀yin bàbá mo kí yín lọ́pọ̀lọpọ̀, ẹ̀yin ìyá mo kí yín lọ́pọ̀lọpọ̀, ẹ̀yin ẹlẹgbẹ́ mi a kú kò kárí lórí ọ̀rọ̀ Alhaji wa Taiwo Hasan, a kú kò kárí. Ní ìkànnì yìí ẹ máa rántí bàbá yìí tó jáde wá, wọ́n sọ pé àwọn ti pìpì àgbo, àwọn nìkan kọ́ o, àti irú àwọn bàbá báyìí àti àwọn irú bàbá mi, but àwọn tí mo lè showcase lélẹ̀, wọ́n jáde wá pẹ̀lú already made jerrycan of àgbo tí wọ́n pè ní àgbo cancer. Ẹ kú iṣẹ́ takuntakun, ẹ kú àfọmọ ènìyàn ṣe, gbogbo wàhálà yìí akitiyan wa yìí kò ní já sásán inshallah. Alhamdulillah, ìkọ̀kan nínú àwọn bàbá wa yìí bàbá wa tẹ́ ń wò yìí was able to get to Alhaji wa Ogogo. Àwọn ni wọ́n wá jáde wá, wọ́n wá explain present condition Alhaji wa Ogogo. Mo máa fi yín kalẹ̀, mo máa jẹ́ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ wọn. Nísìn àwọn èèyàn ti ń drag wọn pé ṣó yẹ bẹ́ẹ̀, ṣó wá yẹ bẹ́ẹ̀ o, ṣé kò wá yẹ bẹ́ẹ̀ o, percentage tó yẹ bẹ́ẹ̀ o. Tẹ́ bá ti gbọ́ tán, ṣó yẹ yín, màá explain sí, màá wá explain kan kékeré. Then ọ̀rọ̀ tó máa wúlò fún ẹ̀yin tẹ́ ń gbọ́ mi yìí náà, màá explain fún yín. Ó dé inú wọ́ọ̀dù tí Alhaji wa Taiwo Hasan wà, àríra. The first thing tí mo kọ́kọ́ ṣe ni pé mo ṣàdúrà fún wọn. Mo ṣàdúrà fún wọn bí mo ti kọ́kọ́ rí wọn because omi fẹ́ jábọ́ lójú mi. Omi fẹ́ jábọ́ lójú mi. Ni mo ṣe kọ́kọ́ bí mo ṣe rí wọn. Wàláhì omi fẹ́ jábọ́ lójú mi pé Alhaji Taiwo Hasan. Àwọn náà wà ní irú condition báyìí. Subhanallah jalla man la yamut. Dead alive. Stage 4 cancer is dead alive. Ẹni tí ó bá mọ̀ tán pé stage 4 cancer is dead alive. Bí ẹni tí wọ́n ti sọ fún pé kò ní àní lẹ́yìn káwọn family ọmọ múnú rẹ̀ dùn kó ọdẹ máa retí ọjọ́ tí ọlọ́jọ́ máa dé. That is stage 4 cancer. Condition wọn ó critical níwọ̀n bá o, mi ní sọ́jú báyẹn lọ o. Condition wọn critical níwọ̀n bá. Àdúà Alhaji wa Taiwo Hasan wọ́n nílò àdúà gbogbo àwọn ọmọ Nàìjíríà pátá. Alhaji wa Taiwo Hasan Ogogo wọ́n nílò àdúà gbogbo ọmọ Nàìjíríà. Yàtọ̀ sí pé a lọ deliver recipes fún wọn tí wọ́n máa lò. Ẹ dákun ẹ má jẹ́ àdákẹ́ láti máa fi àdúrà ràn wọ́n lọ́wọ́. Ẹ má jẹ́ àdákẹ́ because sẹ́rí àwọn kankan kọ́ tó di pé mi lọ gbé àgbo fún wọn. Tó bá jẹ́ pé ilé alágbo kan ni Alhaji Taiwo Hasan wà ni wọ́n kọ́kọ́ lọ. Tí condition wọn fi wá kó tó critical tó bá yẹ. Tó bá jẹ́ pé ọ̀dọ̀ ọrùwa ìná kọ́kọ́ wà. Kí condition wọn tó rí báyẹn. Kí ni gbogbo ọmọ aráyé máa wí? Ní tí wọ́n máa sọ ní pé ilé alágbo tán gbé lọ ní. Ọ̀dọ̀ alágbo tán gbé lọ ní. Egbòogi tí ń lò ní. Àgbo tí ń lò ní. Ìtọ́ ọmọ aráyé ọmọ sọnù. Ṣùgbọ́n sẹ́wọ̀n pé kí sàgbo ni wọ́n fi bẹ̀rẹ̀ fún wọn. Chemotherapy ni wọ́n bẹ̀rẹ̀ fún Alhaji Taiwo Hasan o. Hospital náà fi bẹ̀rẹ̀ o. Hospital náà fi bẹ̀rẹ̀ o. Lẹ́ẹ̀fì máa mọ̀ pé Ọlọ́run nìkan lọ́ba alágbára. Gbogbo ẹ̀ tẹ́ ẹ máa condemn traditional medicine, ẹ má làgbo, ẹ má lewé, ẹ má àyèmáyé tó lọ hospital. Ẹ̀yin tèmi welcome back. Pé bàbá wa yìí wọ́n fún wọn láyè láti rí Alhaji Ogogo wàláì prestige ni. Dádì wa, àfà wa, wàláì prestige ni. Ṣó yé yín? And wọ́n ti gbáram tí àwọn ọmọ Alhaji sọ wípé dáàdi wọn ó wà down pẹ̀lú stage 4 cancer ni àwọn bàbá yìí ti jáde wá. This particular bàbá wọ́n ti kọ́kọ́ jáde wá pẹ̀lú àgbo. Wọ́n dẹ̀ sọ pé àgbo yìí mẹ́rin ẹ̀ ni wọ́n máa lò. Ọyọ kan yìí 320 ló cost. Àwọn ọmọ aráyé, àwọn ọmọ Nàìjíríà a bá wọn share fídíò yìí káàkiri so that kó fi gẹ́ẹ̀tì sí Alhaji wa Hasan. Inú mi wá dùn pé he was able to reach there. Wọ́n débẹ̀ láyọ̀ àtàlàfíà, wọ́n sì ra Alhaji. Prestige ni. But dádì wa, bàbá wa, kẹ́mi yín gùn fún wa. Ó necessary lóòótọ́ pé kẹ́ ẹ padà wá sọ fún ọmọ aráyé pé ẹ débẹ̀. Àmọ́ kò need the long explanation tẹ́ ṣe yẹn. Explanation yẹn ó fẹ́ pọ̀ jù fún mi. Òun náà ni àwọn tó ti bẹ̀rẹ̀ sí ní drag yẹn, òun náà wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ. Explanation yẹn pọ̀. Lóòótọ́ ẹ ti lọ, ẹ dẹ̀ ti kọ́kọ́ announce tẹ́lẹ̀ pé ẹ ní àgbo fún wọn. Túláàsì ni kẹ́ ẹ fi àbọ̀ wá bá àwọn tẹ́ announce fún lórí social media pé ẹ ti lọ o. You were able to go there, which is a big congratulation and a big thumb up. Prestige ńlá ni. Àmọ́ ọ̀rọ̀ yìí ti pọ̀ jù. Ọ̀rọ̀ yìí ó ti pọ̀ jù. Simply bó ṣe yẹ kó rí lélẹ̀. Mo débẹ̀ láyà tàlàfíà o. Tí Ọlọ́run bá jẹ́ kí wọ́n lè rí àgbo yẹn lò, Ọlọ́run jẹ́ kó bá wọn lára mu. Ọlọ́run jẹ́ kó bá wọn lára mu. Àdúà òun ni Alhaji wa ní ìdídá dancing o. Àdúà ni kẹ́ ẹ mọ́ gbà fún wọn o. Gbogbo olólùfẹ́ Alhaji nílé lóko lẹ́yìn odi, àdúà òun ni kẹ́ mọ́ gbà fún wọn jù. Àgbo tẹ́ gbé fún wọn tí wọ́n bá lò ó, Ọlọ́run jẹ́ kó bá wọn lára mu.
gbogbo nǹkan ó dọwọ́ Ọlọ́run. Ibi tẹ́ ti stop nìyẹn, ibi tẹ́ ẹ̀ bá ti stop nìyẹn nítorí ìjọ mi. Eléyìí kì í ṣe pé bóyá mo mọ̀ọ́mọ̀ wọ, bóyá mo ń drag èèyàn o, but a fi ń kọ́ ẹ̀kọ́ ni. Ẹ̀kọ́ lè wá láti ọmọ kékeré. Èèyàn lè rí ẹ̀kọ́ kọ́ lára ọmọ tó ń ṣẹ̀ṣẹ̀ bí léèní wàláì. Ọ̀rọ̀ bá ti pọ̀ jù, kò ní jẹ́ kí oríyìn tí wọ́n fẹ́ fún yàn, ó lè mọ̀ pé ọ̀rọ̀ that was supposed to be like 15%. Ẹ̀yin wá sọ̀rọ̀ like 85%. I know pé kò ṣe gbogbo nǹkan tẹ́ ẹ níbẹ̀ lẹ sọ, but you almost spoke 85. Àwọn tó ní làákàyè wọ́n ti zoom gbogbo ẹ̀ pọ̀. Ó ti pọ̀ jù. Then you trying to vindicate apps. Yes, ó ní àbà ní mí, ṣó yé yín, ní cycle tèmi, ṣó yé yín. But try to vindicate apps pé ṣé ẹ mọ̀ pé ẹ̀yin kan tẹ́ mọ́ category. Yes, èmi náà máa ń sọ bẹ́ẹ̀ pé ọ̀rọ̀ apps ẹ lè rọ̀ dànù. Bákan náà ọ̀rọ̀ hospital náà a lè rọ̀ dànù. Try to vindicate apps tẹ́ gbé lọ. Kẹ́ ẹ sọ wípé kẹ́ ẹ mọ̀ pé wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí chemo. That means at that time ẹ ti wá ń doubt because of the condition you saw. Ẹ ti wá ń doubt pé ṣé àgbo yìí máa ṣiṣẹ́ ṣá. Ẹ bá mọ́ fagùn bẹ́ẹ̀. Ẹ bá kan ọ̀rọ̀ àdúró pẹ̀lú pé Ọlọ́run lọ́ba tó ń gbàdúrà, kọ́ mọ bá wa gbàdúrà. Ẹ̀yin ti ṣe kò kárí ti yín náà. Because wọ́n ní stage 4. When we talk about stage 4, ó ti spread. Tí wọ́n bá rí lò, tí wọ́n bá rí àgbo yẹn lò gan, ṣé ara lè máa process ẹ̀ bí? Tí wọ́n bá rí àgbo yẹn lò pẹ̀lú tí wọ́n sọ pé stage 4, ṣé ara lè process ẹ̀? Then àti ẹ̀ wá ò mọ irú cancer tí wọ́n sọ. Ṣé cancer of the lungs ni? Tí wọ́n bá mu àgbo báwo ló ṣe fẹ́ jẹ́? Ṣé cancer of the kidney ni báwo ló ṣe fẹ́ jẹ́? Ṣé colon ni báwo ló ṣe fẹ́ jẹ́? Àbí ulcer wà nínú ikùn ni báwo ló ṣe fẹ́ jẹ́? So ẹ wà gbogbo ẹ̀ pé tí wọ́n bá lè rí lò, tí ara náà bá rí process, àdúrà ti gbà nìyẹn. Ibi tẹ́ bá hang àgbo sí nìyẹn. Do you understand? Eléyìí à ń sọ nítorí ìjọ mi ní kì í ṣe ti tòní. Ẹ kúṣẹ́ takuntakun, ẹ kúṣẹ́ sá, ẹ kúṣẹ́ pẹ̀lú ògo Ọlọ́run, kò ní jẹ́ lásán, kò ní jẹ́ sásán, kò sì ní mú ojú títì wá fún yín pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ jẹ́ ká wá máa ṣe sùúrù gbogbo wa pátápátá. Ẹ jẹ́ ká máa ṣe sùúrù. Mo fẹ́ kí wọ́n mọ̀ mí, mo fẹ́ kí wọ́n jẹ́ alákọ̀ọ́kọ́. Ẹ ṣe sùúrù because already a ò farabalẹ̀ láti ẹ̀ ti kọ́kọ́ study pé irú cancer wo ni náà. So when we now got there, we now saw the magnitude of what is on ground. Àwa fẹ́ sọ wípé no, ṣe mọ̀ pé kì í ṣe àìsàn kọ́kọ́ ti bẹ̀rẹ̀, wọ́n ti bẹ̀rẹ̀ lórí chemo. Then instead oníkálukú fi ń gbé jerrycan. Why not? When you have this idea, ẹ wá àwọn mountain lórí iṣẹ́ cancer lórí apps yìí. Ẹ foríkorí, ẹ wá ń gbé jerrycan ọyọ ọ̀kan àbí sọ́bà kí iṣẹ́ yẹn kó jẹ́ a collective effort, not èyí mélòó ni wọ́n fẹ́ mú. Jerrycan ọyọ ọ̀kan gan, ṣé wọ́n ti mú process ẹ̀ dáadáa ná? La fi sọ wípé ọ̀rọ̀ yìí ní di àdúrà. Oníkálukú ṣàfẹ́ wà known. Why not a collective effort tó dẹ̀ máa mú best result jáde? Then máa wá fi ilẹ̀ ẹ máa wo kinní kan dàbí comedy lẹ́yìn ó ní máa fi parí ẹ̀. Lóòótọ́ a ní kẹ́ lọ ṣe test, but be careful. A ní kẹ́ lọ ṣe test, be careful. A ní kẹ́ lọ ṣe test, be careful bí tó ti ṣe test o. Àsìkò tí wọ́n ṣe test ní sí everybody wọ́n mọ̀ ṣe test ti ẹ̀ ń bẹ̀ o. Because a ò mọ̀ dí tó jẹ́ wípé out of 100% tó ń lọ ṣe test cancer, almost 70% ló ní cancer. A ò mọ̀ díẹ̀ tó jẹ́ pé àwọn ọmọ kéékèèké wọ́n wà lọ́ndà dialysis. A ò mọ̀ díẹ̀. Mo drop video kan lánàá, but ní within that video kò sí voice, so mo ní láti yọ video yẹn. Mo ní mo ti ṣiṣẹ́ ní company rí, wọ́n ní máa kan ó ní HIV. At the end of the day máa yẹ ò ní HIV. Mo ń sọ̀rọ̀ nípa Dr. Abalaka nígbà yẹn wá mọ́ ra oògùn ní ọ́fíìsì wa, Bichan product ni, kó tó di pé ó develop vaccine. Hospital àwọn Dr. Abalaka yẹn wọ́n ti ní kí máa yẹ wá mọ́ oògùn nígbà yẹn, kó tó di pé ó ní vaccine mo sọ fún yín. Máa yẹn wọ́n sọ pé ó ní HIV níbẹ̀ yẹn. Bẹ̀rẹ̀ ìgbà tó fi máa wá later ìgbà tí oògùn tó ń lò tó ń fún ní bad result of swelling, ó dàbí pé oògùn yẹn nígbà tí ó rí virus ó ń attack àwọn hormones ẹ̀mí, ara rẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní swollen. Wọ́n wá advice ẹ̀ pé kó lọ sí another hospital. Àwọn family ni o, wọ́n wá discover pé kò ní HIV. Eléyìí kìí ṣe pé wọ́n ní confirm ni. So be careful. Kò tí ẹ ṣe ní ìsín, ẹ ṣe sùúrù náà. Ẹ ṣe sùúrù nípa test yẹn náà nísìn. Ẹ ṣe sùúrù kìí ṣe ìsín. Then be careful of your àwọn recommendation apps oríṣiríṣi. Be careful. Tó bá nígbàgbọ́ pé oògùn eléyìí dà, ẹ bẹ̀rẹ̀ láti ibi kékeré náà. Kó mọ̀ jump pack pẹ̀lú oògùn míì, kó wá wo iṣẹ́ tí yẹn máa ṣe fún ẹ. Ṣó yé yín? At least ó lo àgbo kan nísìn, ó fẹ́ mu àgbo míì, jẹ́ kó tó 1 hour or 2 hours. Jẹ́ kí yẹn tó kọ́kọ́ ṣiṣẹ́ náà kó wo irúṣẹ́ tó ń ṣe. Ẹ má choke ara yín, you understand? When we talk about cancer, ṣó yé yín bẹ́ẹ̀ ni náà ṣe gbọ́ síwájú. Ẹ rí pé kì í ṣe nǹkan kéékèèké. Tí ò bá ti magnitude ṣe level tá à ń wí nsìn yìí, ó ṣeé ṣe kí gbogbo ẹ̀ kó balance up. Ó ṣeé ṣe, which is not even almost like that. Tó bá ti dọ̀rọ̀ cancer, gbogbo ẹ̀ di management, gbogbo ẹ̀ di palliative care.
mo wish pé ẹ wo dé level yìí o màá wá fi yín lẹ̀lẹ̀ ẹ wo comedy yìí this comedy látọ̀dọ̀ Màtá ẹ̀yin tèmi bye for now. abiyamọ o ìkúlẹ̀ abiyamọ o ọlọ́run gbà wá o ẹ má lọ hospital mọ́ o gbogbo abiyamọ ayé ẹ má lọ ṣe test o àrùn kánsà ń pààyàn tó bá ti dé hospital báyìí wọ́n ní kánsà ti mú ọ wọ́n ní kíní rẹ ti bàjẹ́ àjàkálẹ̀ àrùn ti wà ń ta o jòkó lè rẹ má lọ ṣe test tó bá ti ṣe test wọ́n láwùn sí ọ ní o má ṣe test o gbogbo abiyamọ ayé ẹ má ṣe kíni ẹ má lọ ṣe test o ẹ jòkó lé tí kò bá ti ṣe yẹn ẹ má lọ síta o olúwa o ọlọ́mọ ṣàánú wa yé ìkúlẹ̀ abiyamọ o ìkúlẹ̀ abiyamọ tẹ́ bá ti lọ sí hospital nísì wọ́n ní kíndìnrín ti bàjẹ́ àbúkẹ́lẹ̀ ẹ̀dọ́ ọ̀hún yín wọn ní fúnpa wọ́n lẹ̀ ní stroke àbọ̀lẹ̀ ní cancer àrùn jẹjẹrẹ nípa àwọn èèyàn ọlọ́mọ wá ṣàánú wa ọlọ́run ṣàánú wa o jálàjálá lu wá ní kíánu ìwà náà onímọ̀ọ́sẹ̀ nàìjíríà yìí àrùn pa àwọn èèyàn